ẹ̀yin obìnrin ẹ ní láti speak out o, ẹ ní láti bo ara o. Ọkùnrin tó bá ń lu obìnrin kò bá gbèrò rí. I am telling you. Àti ẹ tiẹ̀ máa wá gbọ́. Ẹ̀yin ọkùnrin kan ẹ burú o. Ẹ burú gan ṣá. Gbogbo ẹ̀ la máa sọ lálẹ́ yìí. Ẹ burú. Àwọn obìnrin náà máa ń ṣe, but kò kí ń sábà wọ́pọ̀ láàrin obìnrin because gbogbo wa a ti kú mọ̀ wípé a wà nígi mú ọkùnrin gan á dóbò tó bá fẹ́ dó. Èmi ò ń sọ pé kó má dóbò, but èyí tó máa ń fẹ́ fi terrorize obìnrin mi èmi ò fẹ́. But ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ̀ wípé tíyàwó yín bá lọ fún ọjọ́ mẹ́ta, even èmi ti rí ọkùnrin tó jẹ́ wípé ìyàwó ẹ̀ ò sí nílé, tíyàwó ẹ̀ bá ti lọ síbi iṣẹ́ báǹkì ni ìyàwó ẹ̀ ti ń ṣiṣẹ́, ó máa gbé obìnrin wá sínú ilé àdẹ̀wà abasùn kíyàwó tó dé. Òun àti ìyàwó jọ ń gbélé ni o. So ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ̀ wípé bójú bá pa fírí gan, ọ̀pọ̀lọpọ̀ nínú yín tíyàwó yín bá lọ síbi iṣẹ́ ẹ máa sáré wá dóòbò mí lórí matrimonial bed yín, ẹ̀dẹ̀ ṣojú fẹ́rẹ́. Tí ẹ ní ṣàánú obìnrin yẹn pé kẹ́ change bedsheet, orí bedsheet yẹn náà lẹ́tún máa ti dóyàwó yín ní alẹ́. Irú yín tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀, tí gbogbo yín mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe, ẹ wá travel fún 5 years 6 years ẹ fobìnrin sílẹ̀. Àbí ẹ máa wà níbì kan, obìnrin á wà níbì kan for 5 years, ẹ wá máa béèrè pé ta ló do ṣé wọn ò do. Gbádùn ara yín, ẹ ti sick. Ìkà ni yín. In tó yẹ kẹ́ ẹ máa ṣó yẹ kẹ́ ẹ tú ọmọlúàbí yín ṣe ni. Irú obìnrin tẹ́ ẹ fílẹ̀ yẹn, in tó bá mú yín pàdé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ wà after ni wípé ṣé wọ́n tiẹ̀ mọ̀ pé obìnrin yẹn tó bá padà wá bẹ́ẹ̀ ó mọ̀ bóyá ó tiẹ̀ fẹ́ ní ẹ dó gan. Tó bá tiẹ̀ wá dó ẹ gan, àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa béèrè ni pé mú medical, èmi gan tí bá fọkùnrin lẹ̀ for years tó bá fẹ́ dó mi ó máa fún mi ní medical report ẹ̀. Màá gba medical report ẹ̀, wàá mú tiẹ̀ wá, màá mú tèmi sílẹ̀ àjọ check ẹ̀ pé wàá dẹ̀ wo date pé ṣé date yẹn ṣó sì wà recent débi pé mo mọ̀ wípé o ṣẹ̀ṣẹ̀ ṣe ni. Àwọn tó yẹ kẹ́ máa béèrè ni pé tẹ́ bá wá padà wá dóyàwó yín yẹn gan, tẹ́ bá sì rí pé òbú ẹ̀ ò tí ì jápọ̀ mọ́ fùrọ̀, òbú ẹ̀ sì wà intact, ó yẹ kẹ́ fún ọkùnrin tó ń bá yín do ní gift ni. Kẹ́ ti ra gift, ní àwọn gift tẹ́ ẹ mú bọ̀, àbí ní àwọn gift gan, ó yẹ kẹ́ àbí kẹ́ sọ fún ìyàwó yín kó bá yín ra special present, kẹ́ fún ọkùnrin tó bá yín dóyàwó yín for those years tó bu ẹ̀ ò jápọ̀ mọ́ fùrọ̀. Orí yín ti burú. Ẹ fobìnrin lẹ̀ for years, ẹ wá ní àlè ń do wọ́n do. Ó yẹ kẹ́ fún ẹni tó do tó sì jẹ́ kẹ́ rí dó tí àwọn elasticity òbò ẹ̀ ò tí ì jápọ̀, tí ò tí ì slack. Irú ọkùnrin yẹn ó yẹ kẹ́ kọ sára fún ni, kẹ́ ra gift fún, bóyá kẹ́ ra bow tie fún, àbí kẹ́ ra boxers fún, àbí kẹ́ lọ ra underwears fún, kẹ́ dídì fún ní special gift pé bó ṣe bá yín dóòbò ìyàwó yín ó sì bá yín kẹ́ síbẹ̀ o. Gift ló yẹ kẹ́ fún wípé ìdó tó dẹ̀ do yìí ó sì bá yín kẹ́ síbẹ̀, dẹni ìdó tó tún do kò jẹ́ kó lárùn, kẹ́ tún wá ṣẹ̀ṣẹ̀ wá fún ìyàwó yín ní gift wípé medical report tó produce kò tí ì lárùn, ó mì pé okó ẹyẹ kan ló ń do. Láfta tẹ́ bá ra gift fẹ́ni tó do tí ò jẹ́ kí òbò ẹ̀ kó jápọ̀. Ẹ jẹ́ ká máa face reality fẹ́yìn ẹ̀yin ọkùnrin. Ṣé ẹ̀yin dúró níbi tẹ́yìn wà, ẹ̀yin òdóbò mi? A mọ̀ pé obìnrin ò ní fún ẹni tó do yín ní gift. Obìnrin ò ní fún obìnrin tẹ́ ń do ní gift nítorí pé obìnrin wà ń bẹ̀ gan, ẹ sì ń do nígi mú ẹ̀. Bọ̀ wípé ẹ wá lọ àbí ẹ ríra yín for years, ẹ wá níta lódo. Ọkùnrin tó ń bá yín dóyàwó yín lẹ máa fún ní gift tẹ́ bá sì rí pé ìyàwó yín elasticity òbò ẹ̀ ò tí ì jápọ̀ mọ́ dì, tí ò jápọ̀ mọ́ fùrọ̀. Ẹ máa wá tọpinpin ọkùnrin yẹn, ẹ ra gift fún for helping you láti yọ òbò ìyàwó yín dáadáa, for helping you láti keep òbò ìyàwó yín sí ojú kan débi pé kò lọ kárùn, for helping you wípé òbò ìyàwó yín ò tí ì lose flavour ẹ̀. Ó yẹ kẹ́ fún ẹni tó ń do, kẹ́ fún ní gift ni. Ìyẹn ló yẹ kẹ́ máa bá ká. Kò ṣe pé kẹ́ máa ní wọ́n ti do ó lọ for 5 years. Wọ́n bá má do torí pé ẹ̀yin òdóbò mi, kẹ́ kó sì dànù. Wọ́n bá má do. Ẹ̀yin òdóbò mi, ẹ̀yin tó yẹ pé bolt ọ̀pọ̀lọpọ̀ orí okó ọ̀pọ̀lọpọ̀ yín gan lójú ìyàwó yín. Tó bá yẹ pé okó máa ń ní bolt ni á ti ṣí síbòmí, ògo orí okó yín ti ṣí dànù. Ẹ wá fún obìnrin lẹ̀ for years. Ń tẹ́ máa béèrè lọ́wọ́ obìnrin ni pé medical report hepatitis B, HIV status, nǹkan ṣó wà negative. Kóbìnrin náà, obìnrin tiẹ̀ lórí kọ́ láti béèrè ti yín jù. Kó dẹ̀ wo date bóyá wà recent.
kẹ́dẹ̀ máa báṣẹ́ lọ kó dẹ̀ wo tó bá ti rí adùn nínú òbò yẹn ìwọ ọkùnrin kó dẹ̀ ra gift fún obìnrin ọkọ tó bẹ dó òbò yẹn tó fi sí intact for those years kó dẹ̀ wá ra gift fún ìyàwó ẹ pé kò dóko káàkiri débi pé o tún máa kárùn lára ẹ̀ pé ẹ ń sunkún obìnrin tó bá fẹ́ dúró lè dúró o bọ̀ kó ṣe pé ẹ̀yin lẹ máa push obìnrin láti dúró ara slavery tá à ń sọ nìyẹn pé ti subject obìnrin to slavery kò ṣe ẹ máa gbọ́ wíníwíní lálẹ́ gbogbo àwọn obìnrin tó ń go to nǹkan báyìí kẹ́ gbọ́ bọ́n ṣe ń manage ara wọn gbogbo ẹ̀yin tẹ́ lọ jókòó síbì kan tẹ́ fobìnrin yín síbì kan ẹ máa tọ́jú owó láti ra gift fẹ́ni tó bá yín keep òbò ìyàwó yín intact ire o dáàbọ̀ àríra later.